káàsán. Ẹ jọ kí lorúkọ yín? Orúkọ ti wà ní Mọ̀ṣúrù èké Olúayé. Olúayé ó yẹ ẹ bá parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Oromodiye ń bàṣà ṣeré. Òwe yẹn òwe ńlá ni. Oromodiye tó ń bàṣà ṣeré ó fẹ́ fi kú ṣèfàjẹ ni. Ẹ sọ pé. Ó fẹ́ fi kú ṣèfàjẹ. Ẹ sọ pé. A ní pé ó fẹ́ fi kú ṣèfàjẹ. Ẹ má lẹ́rìn kí ló dé bẹ̀rẹ̀ orúkọ yìí. Ẹ bá a sọ̀rọ̀ sókè díẹ̀. Ok, orúkọ yìí ni Dọlápọ̀. Ẹ ṣe ẹ jẹ́ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Ó jẹ́ fún ẹ ní. Ó fẹ́ jẹ́ fún ẹ ní. Àbí báwo wá ní àṣà tó bá ti gbóòrùn mẹ́tìlẹ̀ ṣeré tí ó ti tà ní pé. Ẹ ṣú ọ̀. Ó dàbí ajá tó wọlé tẹ̀kù wá ni. Ó ṣe tó àti fẹ́ jẹun. Sókè díẹ̀. Àlàáfíà ni o. Ẹ lè sun kámẹ́rà yẹn mọ́ wa díẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú kí ni orúkọ yín? Ó lè jẹ́ mọ́mí lágbájá tẹ̀lá fẹ́ dárúkọ yín. Orúkọ yín ni màmá àbèjì. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Ìyá ẹ̀ ló máa ṣá. Ìyá ẹ̀ ló máa ṣá. Ìyá ẹ̀ ló Oromodiye tó ń bàṣà ṣeré. Ìyá ẹ̀ ló máa ṣá òun ò máa wòdì. Òun ò máa wòdì ní ìparí òwe yẹn nìyẹn. Bẹ́ẹ̀ni ṣe bọ̀ nínú. Bẹ́ẹ̀ ṣe mọ̀ nìyẹn. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Mrs. Fatokun. Ẹ lè so kámẹ́rà yẹn mú wa díẹ̀. Mrs. Fatokun. Ẹ jọ̀ọ́ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Àṣà fẹ́ gbé ni. Àṣà fẹ́ gbé ni. Àṣà máa gbé ni. Ó fẹ́ gbé ni. Bẹ́ẹ̀ni, àrí Oromodiye tó ń lọ ṣeré níwájú àṣà. Ó ń lọ nìyẹn. Ó ń lọ nìyẹn. Wọ́n sọ fẹ́ nìyẹn, wọ́n sọ fún pé kó tọ́jú ọmọ ẹ̀. Kó tọ́jú ojú ẹ̀ kó lè fi ṣe kíni. Ó lè fi ríran. Àṣà máa gbé ni. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Ẹ bá a gbóhùn sókè díẹ̀. Musa Mistura. Ẹ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Ẹ mọ̀ o ní ánsà yín. Ẹ mọ̀ o. Ẹ káàsán wa. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Mrs. Adébísí. Ẹ jọ̀ọ́ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Ẹyẹlé yọ̀, ẹyẹlé ikú ṣeré. Sígbà tí kò mọ̀ pé nǹkan tó lè pa òun lòún ṣe yìí. Ló ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ó ṣe sọ. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Ẹ bá a sọ̀rọ̀ sókè díẹ̀. Stanley. Mr. Stanley. Mr. Stanley. Ní Yorùbá a máa pè ní alàgbà Stanley tàbí ọ̀gbẹ́ni Stanley. Ẹ ṣe ẹ jọ̀ọ́ ẹ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré lóde ẹni pẹ́pẹ́ lè fẹ́ fà á tẹ́lẹ̀ ń bá pọ̀. Wàhálà ló wá nìyẹn. Wàhálà ló wá nìyẹn. Kí lorúkọ yín? Orúkọ mi ni Ọládìméjì Sẹ́gun. Ẹ jọ̀ọ́ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Ọgbọ́n àti Tolúwa. Ọgbọ́n àti Tolúwa. Wọ́n ti ń sọ yẹn. Bẹ́ẹ̀ ni o. Àbòjì ẹ náà lọ. Ọgbọ́n àti gbọ́mọ rẹ̀ ló wà. Bẹ́ẹ̀ ni o. Ẹ jọ̀ọ́ bá a sọ̀rọ̀ sókè díẹ̀. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Alàgbà Matthew. Ó dà ẹ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Ọgbọ́n àti ẹ sọ pé ẹ wí pé ẹ sọ pé ọgbà ìwé. Ẹ bá a sọ̀rọ̀ sókè díẹ̀. Ẹ ṣeun. Kí lorúkọ yín sà? Mr. Fẹ́mi. Mr. Fẹ́mi, alàgbà Fẹ́mi. Ẹ ṣe ẹ jọ̀ọ́ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Kò mọ̀ pé àṣà fẹ́ pa òun jẹ ni. Kò mọ̀ pé àṣà fẹ́ pa òun jẹ ní. Ó ti tán. Àdúgbò àláfíà àwọn tó ṣẹ̀ Ó ti tán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Ẹ jọ̀ọ́ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Ìyẹ́ ò máa wò di. Ó tán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Orúkọ mi ni Perry. Perry. Ok, Perry. Ẹ jọ̀ọ́ bá a parí òwe yìí. Oromodiye ń bàṣà ṣeré. Ìyá ẹ̀ ni ò mọ̀dí. Ìyá ẹ̀ ni o. Ìyá ò mọ̀dí. Kò mọ̀dí. Mọ̀dí ni. Kò mọ̀dí tó fi bá ṣeré. Mọ̀dí ni. Bá mọ̀dí ni. Ara bàbá ìṣeré ni ọlọ́jọ́ mọ̀. Ọlọ́jọ́ mọ̀. Àtàdí àti àṣà ń méjì.
á ràn wọ́n lọ́wọ́. Ẹ ti rí ẹ̀rín pa yín àbí ẹ̀rín pè mí náà ṣé ẹ bá wo oríṣiríṣi táwọn èèyàn ń sọ ó fọ́ ní àbí ọ̀dà náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mu pápápá kí ni ìparí òwe òròmọdìyẹ ń bá àṣà ṣeré òròmọdìyẹ ń bá àṣà ṣeré ìparí rẹ̀ rèé òròmọdìyẹ ń bá àṣà ṣeré ó rò pé ẹyẹ oko lásán ni àṣà ń bẹ́yẹlé ṣeré ẹyẹlé ń yọ̀ òròmọdìyẹ kò máa ṣá ìyá rẹ̀ ló máa wòdì ìparí òwe yẹn nìyẹn àwọn míì sọ díẹ̀ dé ìwọ̀n àárín kan wọ́n dákú sọ́nà àwọn míì wọ́n tiẹ̀ gbà rárá ṣùgbọ́n àtúnfẹ́ máa fi là wá lọ́yẹ̀ ni ẹ wá mọ kinní kan ẹ subscribe sí Bembeyeke TV ẹ subscribe sí Bembeyeke TV kẹ́ ẹ lè mọ fi mọ tá a bá ti ń gbé àwọn ètò wa jáde ẹ subscribe sí Bembeyeke comedy láti lè fi máa dẹ́rìn pẹ́ kí òṣónú ká fi rẹ́rìn ká sì fi kọ́gbọ́n ẹ share fáwọn ẹlòmíì ẹ má gbàgbé àti tẹ notification bell yẹn o ẹ share fídíò yìí dáadáa fáwọn ẹlòmíì yóò mọ ju wa ṣe ẹ ṣé púpọ̀.